mo like iṣẹ́ tí mo rí ń bì ó wà very professional Orisun estate ń bì a ní document àjẹrí layout bẹ́ẹ̀ jẹ́ náà ti máàkì gbogbo ilẹ̀ náà so bàjẹ́ ṣe rí lórí document náà làbà àjẹrà àwọn òṣìṣẹ́ wọn ń bì tó ràn wá lọ́wọ́ púpọ̀ láti fi gbogbo ẹ̀ hàn wá so kò sí nǹkan kan tó fi bò ń bì. ẹ bá fẹ́ ra bí ó dáa fún yín it's very good very professional job. láti rà nínú ilẹ̀ wa nílùú Ìbẹ̀jú Lẹ́kí 2 million naira lẹ́ẹ̀san láti sanwó lẹ̀kùn tán lẹ́ẹ̀kan gbà 2.4 million naira lẹ́ẹ̀san fún oṣù mẹ́fà pẹ̀lú 400,000 naira owó àsanlẹ̀ 3 million naira lẹ́ẹ̀san fún oṣù méjìlá pẹ̀lú àsanlẹ̀ 250,000 naira. àwọn agbègbè tó yí wa ká ní Lekki Free Trade Zone, Cargo Port Construction, Lekki Support Construction, La Campagne Tropicana, Government Teachers Estate àti Lekki International Airport bẹ́ẹ̀ náà ní Dangote Refinery àwọn bíìchì lóríṣiríṣi àti àwọn ẹ́stéètì pẹ̀lú iléeṣẹ́ ńláńlá. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí. ẹ dẹ̀ tún lè kàn sí wa lórí www.kingbuilderltd.org ímeèlì wa ní info@kingbuilderltd.org. Orisun Estate àjọṣepọ̀ Orisun Television àti King Builder Marketing Management Limited ní. mo wá bí láti wá dúró fún èèyàn mi ní láti ìlú UK then nígbà tí mi débí mo rí pé gbogbo ohun tó ń sọ òtítọ́ ni ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti fún wa nílẹ̀ wa ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti kíni ohun tàdéjọ́ agree lọ́jọ́ tí a wá ra lẹ̀ ọjọ́ òun náà fún wa so there is no any problem. so ẹ̀yin aráalé ẹ darapọ̀ mọ́ wọn kẹ́ bá wọn dòwò pọ̀. láti rà nínú ilẹ̀ wa nílùú Ìbẹ̀jú Lẹ́kí 2 million naira lẹ́ẹ̀san láti sanwó lẹ̀kùn tán lẹ́ẹ̀kan gbà 2.4 million naira lẹ́ẹ̀san fún oṣù mẹ́fà pẹ̀lú 400,000 naira owó àsanlẹ̀ 3 million naira lẹ́ẹ̀san fún oṣù méjìlá pẹ̀lú àsanlẹ̀ 250,000 naira. àwọn agbègbè tó yí wa ká ní Lekki Free Trade Zone, Cargo Port Construction, Lekki Support Construction, La Campagne Tropicana, Government Teachers Estate àti Lekki International Airport bẹ́ẹ̀ náà ní Dangote Refinery àwọn bíìchì lóríṣiríṣi àti àwọn ẹ́stéètì pẹ̀lú iléeṣẹ́ ńláńlá. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí. ẹ dẹ̀ tún lè kàn sí wa lórí www.kingbuilderltd.org ímeèlì wa ní info@kingbuilderltd.org. Orisun Estate àjọṣepọ̀ Orisun Television àti King Builder Marketing Management Limited ní. mo wà ní Orisun Estate ní Ìbẹ̀jú Lẹ́kì à ń ṣe allocation lọ́wọ́lọ́wọ́ tó mo dẹ̀ ti rí plot tèmi mo dẹ̀ ti rí plot ti ẹni tí mo bá rà. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn mi ò settle but mo fi ọkọ̀ kan gbé but nísìn I'm very happy and mo dẹ̀ ti promise wọ́n á rọ́wọ́ mi màá kérò wá. I will talk to anybody out there. Do business with those people. Ẹ bá wọn ṣòwò pọ̀. láti rà nínú ilẹ̀ wa nílùú Ìbẹ̀jú Lẹ́kí 2 million naira lẹ́ẹ̀san láti sanwó lẹ̀kùn tán lẹ́ẹ̀kan gbà 2.4 million naira lẹ́ẹ̀san fún oṣù mẹ́fà pẹ̀lú 400,000 naira owó àsanlẹ̀ 3 million naira lẹ́ẹ̀san fún oṣù méjìlá pẹ̀lú àsanlẹ̀ 250,000 naira. àwọn agbègbè tó yí wa ká ní Lekki Free Trade Zone, Cargo Port Construction, Lekki Support Construction, La Campagne Tropicana, Government Teachers Estate àti Lekki International Airport bẹ́ẹ̀ náà ní Dangote Refinery àwọn bíìchì lóríṣiríṣi àti àwọn ẹ́stéètì pẹ̀lú iléeṣẹ́ ńláńlá. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí. ẹ dẹ̀ tún lè kàn sí wa lórí
www.kingbuilderltd.org. Ímeèlì wa ní info@kingbuilderltd.org. Orisun Estate àjọṣepọ̀ Orisun Television àti King Builder Marketing Management Limited ní. Bíìlì ni òyìtì ní Nàìjíríà kan bá wọn níbi òótọ́ bí lè I very appreciate kò síṣẹ́ tó wà níbí láti ṣe ìwé gbogbo bẹ́ẹ̀ ló ti wà free. Pé wọ́n á ṣe gbé lọ sínú ìrà kan tí wàá lọ máa wú ọ̀pẹ wú igi yẹn kù síbẹ̀ gbogbo ẹ̀ náà tẹ̀ wọ́n dẹ̀ ti ṣe fẹ́ǹsì sí mẹ́rin so we are very happy. Àwa tá a ti rà náà kábàámọ̀ adẹ̀fẹ̀kẹ́ wá kẹ́yìn náà máa ka ẹ̀ lé kábàámọ̀ ìwé lílé dọ́kúmẹ̀tì dẹ̀ ti wà lọ́wọ́ wa so bó ṣe wà ní àwọn ti ṣí àgbègbè ẹ̀ka tó dé pẹ̀lú dọ́kúmẹ̀tì owó tó ti san. Láti rà nínú ilẹ̀ wa nílùú Ìbẹ̀jú Lẹ́kí 2 million naira lẹ́ẹ̀san láti sanwó lẹ̀kùn tán lẹ́ẹ̀kan gbà 2.4 million naira lẹ́ẹ̀san fún oṣù mẹ́fà pẹ̀lú 400,000 naira owó àsanlẹ̀ 3 million naira lẹ́ẹ̀san fún oṣù méjìlá pẹ̀lú àsanlẹ̀ 250,000 naira. Àwọn agbègbè tó yí wa ká ní Lekki Free Trade Zone, Cargo Port Construction, Lekki Support Construction, La Campagne Tropicana, Government Teachers Estate àti Lekki International Airport. Bẹ́ẹ̀ náà ni Dangote Refinery, àwọn bíìchì lóríṣiríṣi àti àwọn ẹ́stéètì pẹ̀lú iléeṣẹ́ ńláńlá. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí. Ẹ dẹ̀ tún lè kàn sí wa lórí www.kingbuilderltd.org. Ímeèlì wa ní info@kingbuilderltd.org. Orisun Estate àjọṣepọ̀ Orisun Television àti King Builder Marketing Management Limited ní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ńgbà tá à ń sanwó tá à tiẹ̀ gbọ́ nǹkan kan mò ń wò pé kí n ṣe Nàìjíríà ló tún dé yìí but alihamdulilayi ńgbà tá a débí a rí wípé wọ́n ti indicate plot oníkálukú successfully tí ò dẹ̀ kọlura wọ́n dẹ̀ fi ọ̀nà road síbẹ̀ tá a máa gbà wọ́n tún fi future utility line tó yẹ pé ńgbà tí gbogbo nǹkan bá ṣe tán a wà in order a rí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ́run jẹ́ kí wọ́n ṣàṣeyọrí kọ́lọ́run fi pọ́n wọn lé. a rí wípé ilẹ̀ Orísun kì í ṣe fake they mean business and ilẹ̀ yẹn bá ṣe rí kì í ṣe ilẹ̀ olómi tó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ máa wá sand fill so gbogbo ẹni tó bá fẹ́ rà Ọlọ́run àbáṣirí wọn ní regret. Láti rà nínú ilẹ̀ wa nílùú Ìbẹ̀jú Lẹ́kí 2 million naira lẹ́ẹ̀san láti sanwó lẹ̀kùn tán lẹ́ẹ̀kan gbà 2.4 million naira lẹ́ẹ̀san fún oṣù mẹ́fà pẹ̀lú 400,000 naira owó àsanlẹ̀ 3 million naira lẹ́ẹ̀san fún oṣù méjìlá pẹ̀lú àsanlẹ̀ 250,000 naira. Àwọn agbègbè tó yí wa ká ní Lekki Free Trade Zone, Cargo Port Construction, Lekki Support Construction, La Campagne Tropicana, Government Teachers Estate àti Lekki International Airport. Bẹ́ẹ̀ náà ni Dangote Refinery, àwọn bíìchì lóríṣiríṣi àti àwọn ẹ́stéètì pẹ̀lú iléeṣẹ́ ńláńlá. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí. Ẹ dẹ̀ tún lè kàn sí wa lórí www.kingbuilderltd.org. Ímeèlì wa ní info@kingbuilderltd.org. Orisun Estate àjọṣepọ̀ Orisun Television àti King Builder Marketing Management Limited ní.